Mama Florence Ajimobi, ẹ fẹ́ kógun jà Ọ̀yọ́ state. Ẹ ti kógun jà gbogbo ilẹ̀ Yorùbá nìyẹn. Mama Florence Ajimobi, kí ló dé? Ogun máa jà, ẹ ti múra ogun, so ẹ lè ṣe tàtàtà. Agbára wà ní federal tó bá kíyín. Ẹ̀yin ọmọ Ọ̀yọ́ state, ó ti ṣẹlẹ̀ o. Ogun màdé o, ẹni ogun pa àpagbé. Mama Florence Ajimobi ni ó lè máa jagun lọ́yọ̀ọ́. Kẹ́ get ready. Kàkà kí President Bola Ahmed Tinubu kó má win ní second term. Wọ́n lé ogun yá o gbogbo wa. Ogun yá. Tinubu's ambassador Florence Ajimobi vows 2027 election in Oyo will be war, post of federal might. Florence Ajimobi, wife of a former Oyo state governor and recently appointed ambassador by President Bola Tinubu, has vowed that the 2027 election in Oyo state will be war, boasting that she has the support of the federal government to dislodge the People's Democratic Party in the state. Ọ̀rọ̀ PDP kọ́ leléyìí mọ̀mọ́. Mọ nǹkan tẹ́ sọ sílẹ̀ ni. Mọ nǹkan tẹ́ sọ sílẹ̀ ni. Kì í ṣe PDP nìkan ló wà l'Ọ̀yọ́ state, àìmọye pátì lóríṣiríṣi. Ṣé bá ọmọ Ọ̀yọ́ náà ni wọ́n ṣe PDP ní Ọ̀yọ́ state ńbẹ̀ tí wọ́n dẹ̀ tún ṣe APC. Ẹ jọ̀ọ́, kí ló yẹ kó fa ogun lórí wípé a fẹ́ dìbò yan ààrẹ kó máa kọ̀ntínú iṣẹ́? Kí ló fa ogun? Mama Florence Ajimobi tẹ̀ lérí ogun l'Ọ̀yọ́ state. Abiyamọ mà nìyí. Abiyamọ kan kì í máa agbọmọ la kan kì í máa gbọmọ pa. Mama Ajimobi, ẹ fẹ́ jagun torí bàbá Tinubu. Ẹ wá gbọ́ fídíò wọn. We're going to war in 2027. That's what I tell you. It's going to be war. Head-on war. PDP must go. Whatever they want to do, whatever they want to try, whatever tricks, all powers belong to God. But we're going to beg God. And we're going to fight them. Whatever they have in the state, we have at the federal level. We have money. They have money in the state. We have money in the federal level. We have all the support we need. We are not going to be intimidated. So let them get ready for us. We are ready for them. Ṣé ráyé wọn bí àwọn abiyamọ tá à ń fojú wò, ṣé ráyé wọn bí. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run Mama Florence Ajimobi, torí Ọlọ́run abiyamọ nìyí. Abiyamọ agbọmọ làkàn kò gbọ́dọ̀ gbọmọ pa. Torí ẹ fẹ́ win ní APC, ẹ wá ń lérí ogun, ẹ tí ẹ fi bò, ẹ tí ẹ bọ́dà pé kí láwọn èèyàn máa sọ nípa nǹkan tẹ́ wí yẹn. Ẹ dẹ̀ ń sọ boldly pé everybody get ready, ẹ máa jagun. It is not a matter of PDP, because PDP tá dẹ̀ sọ̀rọ̀ yìí ṣé kìí ṣe àwọn ọmọ Ọ̀yọ́ náà ni àwọn ọmọ ilẹ̀ Káàárọ̀ Oòjíire, àwọn ọmọ Yorùbá. Àwọn náà wà PDP, náà wà LP, náà wà ní ADC, náà wà ní everything. Kí ló yẹ kó fa ogun lórí ipa fẹ́ dìbò? Kí ló yẹ kó fa ogun? Mọ̀mọ́, ẹ wá. Tẹ́yìn ò bá ríyàn bá yín sọ̀rọ̀, àwa máa advice yín. Obìnrin lèmi náà. Mama Florence Ajimobi, ìpè yín fúkú. Múra ogun kankan lórí insecurity l'Ọ̀yọ́ o. Àbí Mama Florence Mama Florence Ajimobi wọ́n sí nínú ayé. Tí Mama Florence bá gbọ́ tayé ni wọ́n mọ̀ wípé insecurity wà ní Ọ̀yọ́ state back to back. Àdẹ̀rí wọn kọ́ bọ́ síta kọ́ wúkọ́ rí. Abiyamọ ni wọ́n o. Ẹ má dá mi lóhùn ẹ̀yin ọmọ Ọ̀yọ́. Àtijọ́ tó ní àwọn terrorists ti wá attack yín láàárọ̀ lọ́sàn tó ti ń jí everybody gbé tó ti ń tàtàtà tó ti pa àwọn forest guard gbogbo ẹ̀. Ǹjẹ́ mọ̀mọ́ ìbọn síta kó wá àdírẹ́sì kó ti show empathy pé èyí ìdẹ́ tó lágbára o láìláì. Ṣùgbọ́n mọ̀mọ́ múra kankan lórí ìdìbò, àǹfààní ara wọn làwọn wà fún. Believe them at your own peril. Kó má rò wípé o ní leadership kan lára wọn. Ṣé leadership lélẹ́yìí àbí kára má jẹ́lé? Mọ̀mọ́, obìnrin ni yín. Ṣé tó bá gbé ọ̀pá lé yín lọ́wọ́ báyìí, ẹ lè ṣe tàtàtà nìyẹn o. Mama Ajimobi, ṣé bàbá Ajimobi ti kọ́ yín ní tàtàtà kan tó lọ ni? Lẹ́yìn ẹlẹ́fẹ́ jagun, ẹ lówó wà ńlẹ̀, gbogbo ẹ̀ la gbọ́, ẹ lówó wà ńlẹ̀, ẹ ní gbogbo everything tẹ need ló wà ńlẹ̀, both ní federal
àti ní state ẹni ó bọ̀kún ó plenty gan ni àwa náà mọ̀ amọ̀bi tóun yẹn ti ń jáde yàn bá màámi Rẹ̀mí Tinubu ṣe 5 and 6 kò ní radical gbogbo yín you are doing well ṣé lórí ìbò kí bàbá Tinubu continue ilẹ̀ fẹ́ dá Ogun Sile ṣá lọ́yọ̀ọ́ state ó tẹ̀ fi dáa náà ni ọ̀yá mọ́lẹ̀ ẹ wá ṣebí ogun náà lẹ láìkì tẹ́lẹ̀tẹ́lẹ̀ láìkì láti máa jagun ihun tẹ́ láìkì tẹ́ yàn láàyò wọ́n ti ń gbébọ̀ wálé ọgbẹ́ ihun tẹ́ mọ̀ ọ́ jẹ́dé ṣùgbọ́n tí ogun yẹn tí mọ̀mọ́ Florence Ajimobi tó bá ti wá dá ogun yẹn sílẹ̀ ẹ̀yin ẹ má fọ́lú àwọn o ẹ má kọjú ìbọn síra yín o ẹ má tàtàtà ara yín o ẹ má dá wọn lóhùn politician wọn ọlọ́run o wọn ò ṣe é kú fún o ẹ má lọ kú fún wọn mo sọ tèmi nìyẹn. Ìgbòho ọmọ rẹ̀ ọmọ alágbàdòde ọmọ atapẹ́tà wọnú omi wọ́n sì máa kí bàbá rẹ̀ ọmọ abẹ́rẹ́ mẹ́ta òde ayé ó ti ń gbọ́ wàá ti máa gbọ́ Olúwa dára sí wa o wàá ti máa gbọ́ Olúwa dára sí wa o ó ti rí online káàkiri látànà yẹyẹyẹ kí tó gbé ẹ débẹ̀ tán wàá wo fídíò yìí. Ìgbòho mọ̀rẹ́ ọmọ alágbàdòde ọmọ àtàpátá wọnú omi wọ́n ti mọ kí bàbá ẹ̀yìn bàbá tẹ̀yìn ló mọ gègèlè lọ́dún ọ̀sán ọ̀yà sọ̀yọ̀ rẹ̀ mi bàbá ráàdì òun ti kọ́ síbi lẹ́nu ọmọ òkúta mẹ́ta òde ègbò ọ̀pọ̀ ṣe mí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀pọ̀ ní máa rọra ọ̀pọ̀ nígbà tí ìmọ̀nà kí ni mo wá ṣe ní Ìgbòho mọ̀rẹ́ rí ọmọ àtàpátá wọnú omi wọ́n ti mọ kí bàbá ẹ̀yìn bàbá tẹ̀yìn ló mọ gègèlè lọ́dún ọ̀sán ọ̀yà gbàgede Èkó sùn ọ̀la níbẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ kó níbẹ̀rẹ̀ mọ́ ọkọ bẹ̀rẹ̀ lọ ẹ̀rí ẹ̀sìn kì í bímọ méjì nígbòho bẹ́ẹ̀ ti bá bímọ méjì nígbòho wọ́n fi kọ́kọ́ kọ́ sí i wọ́n fi kọ́kọ́ sọ ọ̀yà wọ́n mú yàyà ẹ̀jẹ̀ rú wọlé ọmọ abẹ́rẹ́ mẹ́ta òdì ajé o ọ̀kọ́ tẹ́ ọ̀kọ́ tẹ́kùn lọ́mọ aráyé fi ránṣọ nínú ilé àwọn bàbá yìí gbogbo èèyàn tí bá lọ sínú ọmọ rẹ o ẹ̀rọ nílé ẹ̀fọ́ mi yà fún ọkọ aláàfin àgbà mẹ́rin lọ́tọ̀ orí mẹ́sẹ̀ àwọn ni wọ́n wá mẹ́rin ẹ̀sẹ̀ sígbò ó kórè ìwọ̀n níbẹ̀ nígbò ọmọ rẹ o Ìgbòho mọ̀rẹ́ Ìgbòho mọ̀rẹ́ ọmọ alágbàdòde ọmọ àtàpátá wọnú omi wọ́n ti mọ sí bàbá ẹ̀yìn bàbá tẹ̀yìn lọ́mọ gègèlè lọ́dọ̀ ọ̀sán ọ̀yà gbàgede Èkó fún ọ láì níbẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ kó níbẹ̀rẹ̀ ọmọ ọkọ bẹ̀rẹ̀ lọ. a kú oríire ayọ̀ abara tíntín bẹ́ẹ̀ ni bàbá wa Ládọjà Olúbàdàn of our time bàbá o Olúwa dá bàbá sí fún wa bàbá o k'Olúwa dá bàbá sí fún wa former senator wa former governor wa tó padà wá di Olúbàdàn wá ti máa gbé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wàá rí online wípé bàbá Olúbàdàn bàbá wa Ládọjà wọ́n lọ fíṣítì pàdí wọn tipẹ́tipẹ́ ọ̀rẹ́ wọn látayé wọn ṣe mọ̀ wípé bàbá Ládọjà Olúbàdàn president Olúbàdàn àti president Bọ́lá Ahmed Tinubu wọ́n jọ ṣe senator at the same time náà ni lẹ́ẹ̀kan ni wọ́n dẹ̀ jẹ́ governor lẹ́ẹ̀kan náà ni as a matter of fact nígbà tí wọ́n impeach bàbá Ládọjà president Bọ́lá Ahmed Tinubu wọ́n stand gidigba ti bàbá Ládọjà ni so wàá rí online wí lẹ́nu ọjọ́ mẹ́ta pé bàbá Ládọjà láti ìgbà tó ti gorí àpèrè bàbá wọn gẹ́gẹ́ bí Olúbàdàn president Olúbàdàn tí wọ́n sì jẹ́ kọrin kése tí president Bọ́lá Ahmed Tinubu àti gbogbo ọmọ káàárọ̀ òjìrè ti wáyé wọn sí lọ́jọ́ náà wọn tí ì lọ kí wọn padà wọn wá lọ bẹ̀ ọ̀rọ̀ wá fomi you know now tí pàdí bá rí pàdí ẹ̀nà rí dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ jápọ̀ bẹ́ẹ̀ ni àbálọ̀ àbábọ̀ bàbá wọ Olúbàdàn ni wọ́n bá pe bàbá ti tèmi ọmọ títí yín ìyẹn ṣi Sunday Adéyẹmọ Ìgbòho wípé máa bọ̀ ńlé ilé bàbá ọmọ kì í bọmọ lẹ́rù wọlé kanlẹ̀ wọlé ilé bàbá ọmọ kì í bọmọ lẹ́rù wọlé tó sì já sí wípé ṣe Sunday Adéyẹmọ Ìgbòho wọ́n máa lọ sílé ṣùgbọ́n wọ́n á lọ sí ọ̀dọ̀ bàbá wa Olúbàdàn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ni mi ní tí ì lè ṣe lálàyé ní àsìkò yìí ju àwọn kékèké tí mò ń ṣe yìí lọ bẹ́ẹ̀ ni bàbá wa Olúbàdàn agbójúlé yín o
a sì gbọ́kànlé yín agbára lé yín ẹ sì já wa kulẹ̀ ẹ ṣé bàbá ẹ ṣé bàbá ọmọ tó ìmọ̀ yìí ọmọ a ní bàbá kan bàbá ra tó mọ yìí ọmọ bàbá ládọjà ní bàbá ra tó mọ yìí ọmọ àti gbogbo ẹ̀yin ọba tó kù àti gbogbo ẹ̀yin èèyàn kàkàkàkà nílẹ̀ káàárọ̀ òjìrè àti nílẹ̀ Yorùbá tí ẹ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú bàbá wa Olúbàdàn lórí ọ̀rọ̀ Chief Sunday Adéyẹmọ Ìgbòho ẹ ṣeun gan ni ẹ ṣé gan ni ẹ kú àgbàlẹ̀ wáyé o amúre o bàbá wa Olúbàdàn ẹ ní ṣàṣekù iṣẹ́ láyéláyé ẹ ní ṣàṣe ti iṣẹ́ láyéláyé ẹ ṣe ọ̀run ti gbé iṣẹ́ yẹn lé yín lọ́wọ́ ẹ bá wa yanjú ẹ̀ pátápátá tí kò ní sí kankan mọ́ pátápátá níbi tá ẹ ṣe dé ọ̀run á gbà fún yín ẹ ṣe parí so bàbá wa Ìgbòho máa wá sí Nàìjíríà gbogbo àwọn ọmọ káàárọ̀ òjíire tẹ bá nífẹ̀ẹ́ wọn ẹ fijú àti lùpàdé wọn bẹ́ẹ̀ ni ṣùgbọ́n a fẹ́ rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo ẹ̀yin Yorùbá Nation member àti gbogbo aráàlú tí Chief Sunday Ìgbòho bá wọ Nàìjíríà tí wọ́n sì lọ sọ́dọ̀ bàbá wa Olúbàdàn àti ilé wọn ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má jà pariwo Yorùbá Nation ẹ má jà fi ti wa kó bá ẹni ẹlẹ́ni o kì í ṣe wípé kẹ wá máa ń yìnbọn sókè pàù Ìgbòho Yorùbá Nation iṣẹ́ ìtẹ̀síwájú ẹ jẹ́ ká lo ọpọlọ ẹ má jẹ́ ká fi gbogbo àwa mídíà tá a dẹ̀ pọ̀ bàjẹ́ sí online ẹ má jẹ́ ká torí àwíjàre kí tọ́tọ́ lẹ́nu àtijọ́ ìtọ́mọdé yẹmọ́ ti ń já láńgbáláńgbá kiri gbogbo wa la wà ní conducive area wa tá wà lábẹ́ ọkọ ẹ̀mọye ọkùnrin wa tó gbéyàwó wọn sílé tá à ń bomi rin àwọn ọmọ wa o tá à ń lọ síbi tó wù wá tá à ń ṣe bó ṣe wù wá ẹ jọ̀ọ́ ẹ má wá jẹ́ ká torí wípé I need the traffic àbí I need the whatsoever ká wá wíjàre kí tọ́tán lẹ́nu ẹ má jà fi content wa ká fi gbógun ti ọmọ Adéyẹmọ ẹ jẹ́ kó gba freedom ẹ̀ tán 1000% kí gbogbo ẹ lọ ká má tún lọ gbẹ́nu nígbèkúgbé láti lọ sọ̀rọ̀ sẹ́ni tí kò bá yẹ ká sọ̀rọ̀ sí ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má pariwo Yorùbá Nation ẹ má wọṣọ Yorùbá Nation ọmọ Adéyẹmọ ń bọ̀ ń lé gẹ́gẹ́ bí ọmọ ọkọ wọ́n bọ̀ ní ìlú bàbá ẹ̀ ilé bàbá ọmọ kì í bọmọ lẹ́rù ẹ má gbé nǹkan Yorùbá Nation tẹ̀lé lọ ẹ má mú káàpù lásán ẹni tí Yorùbá Nation ẹ má mú tẹ̀lé lẹ́yìn ẹ fọmọ ọlọ́mọ lọ́rùn sílẹ̀ ẹ má fi ti yín hàn léèmọ̀ àtìgbà tọ́mọ Adéyẹmọ ò ti rí léwọ̀ gbogbo yín lẹ wà láyé tí ọ̀rọ̀ Yorùbá Nation yẹn bó ṣe ká ẹ lára ìwọ náà kàn àṣọ ẹ bọ́ síta kó ṣe bí Adéyẹmọ ṣe ń ṣe ṣùgbọ́n tó o bá ti wá bẹ̀rù tó o lè ṣe má bàa ṣẹ́ṣọ́ ìbànújẹ́ again ó láyé ó lọ́mọ ó lẹ́bí ó lára ṣé o mọ̀ wípé generation mẹ́ta ló ti lọ lórí ọ̀rọ̀ yìí màmá tó bí màmá Ìgbòho ti lọ sí ìyá ìyàwó wọn ti lọ sí màmá tó wá dèjẹ̀jọ́ lójú gan ó ti lọ sí ẹ jẹ́ ká ro ti everything mọ́ wọn gbogbo ẹ̀ o ẹ jẹ́ kó ní ìfọ̀kànbalẹ̀ kó lè rìn bó ṣe wù ú so that wọ́n lè free account ẹ̀ òun náà á lè ṣe bó ṣe wù á lè ṣe business ẹ̀ á lè rówó fi tọ́jú ọmọ fi tọ́jú àwọn ìyàwó àti gbogbo àwọn tó ń ṣètọ́jú fún àtàwọn fúnra lára wọn kan wọ́n á lè balẹ̀ bẹ́ẹ̀ ni ìrù ẹkùn táígàtè ìrù ẹkùn táígàtè ìrù ẹkùn táígàtè tó bá ní anything tó fẹ́ fi support ọmọ Adéyẹmọ táígàtè private security group tí wọ́n nìyẹn bá wọn polówó ẹ̀ gbogbo nǹkan tó bá lè fi support wọn tí àsìkò bá ti tó ìyẹn ni à ń bẹ̀ yín àwa fi àsìkò yìí rawọ́ ẹ̀bẹ̀ sí ẹ̀yin kàǹkàǹkà mídíà bíi bàbá wa Kola Olootu ẹ tún máa bá mi dárúkọ àwọn mídíà tó kù kàǹkàǹkà Nàìjíríà gàgà níbàdàn bẹ̀ torí iye ọdún tọmọ ọlọ́mọ ti ń já gbalagbala kiri àárín yín adúró tí láti yọ ọdún yẹn títí dìsín ó tó stage ó rẹ everybody àṣà ń dúró lọ ní pé kinní kan tẹ́ ẹ bá ti fẹ́ make traffic lórí platform yìí bàbá Kola Olootu àtẹ̀yìn tó kù ìgbà yẹn lẹ máa rántí ọmọ Adéyẹmọ ẹ jọ̀ọ́ ẹ wálé o torí ẹlòmíì àgbà kọ́tìlẹ̀ tànú yín tẹ́ ẹ bá lọ tọ́mọ Adéyẹmọ délé tẹ́ wá lọ ń jókòó tẹ́ lọ kí wọn tẹ́ wá bẹ̀rẹ̀ ẹjọ́ òfò tẹ́ fẹ́ ṣe interview tí ò kan ayé tí ò anybody béèrè lọ́wọ́ yín tẹ́ máa wá máa ti ọ̀rọ̀ burúkú tẹ́ ti mọ irú èèyàn tí wọ́n jẹ́ bó ṣe máa ń sọ̀rọ̀ tẹ́ máa mọ̀ máa ti ọ̀rọ̀ sí wọn lẹ́nu kọ́ta wọn lè ṣìwí ẹ jẹ́ kó rí gbogbo wa jọ pé o this time around ìwọ mídíà tí o bá mọ̀ wípé o fẹ́ ṣẹ̀wọ̀n bọ́ síta kó tútùkùtù kò sí pé kinní kan mo kàn ní kí n ṣàlọ̀ fún yín ni tí àbádé tí ìfèèyàn méjì mẹ́ta jófin ẹ rò péré ni nǹkan tí ọmọ tó bá ṣẹlẹ̀ lọ́mọ Adéyẹmọ ò ní kẹ́ wí ẹ má ti ọmọ ọlọ́mọ pa ẹ má fi tráfíkì orí kinní yín ẹ má fi hàn léèmọ̀
ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ fa déédéé lórí. Tó bá jẹ́ pé Chief Igboho ọkọ ẹni ṣé wà ní kó má gba freedom. Tó bá jẹ́ pé ẹbí ẹ tẹ nírú ẹ̀ nínú ẹbí, kó jẹ́ ẹ̀gbọ́n ẹ, kó jẹ́ ọmọ kan ṣoṣo tó bí, kó jẹ́ ọkọ ẹ, kó jẹ́ bí ẹ, kó jẹ́ ara ẹ, kó jẹ́ ọ̀rẹ́ ẹ, èyíkéyìí tó bá wù kó jẹ́, ṣé wà ní kó fi gbogbo ìgbésí ayé ẹ kó fi máa jálangba kiri, kó máa sá kiri. Tó bá wá rí bẹ́ẹ̀, ẹ jẹ́ kí gbogbo wa ká sit down. Ó ti pẹ́ ta ti wà lẹ́nu ọ̀rọ̀ yìí, kò dẹ̀ yẹ ká máa ṣe bẹ́ẹ̀ ni wípé àmọ́ nǹkan tá à ń ṣe mọ́. Ẹ jọ̀ọ́ ẹ̀yin Yorùbá nation ẹ sí mi o. Àti ìgbà tó máa dé yẹn mo ti bọ́ síta ẹ̀ pariwo Yorùbá ẹ̀ wá ní rí Ìgbòho sí kẹwàá máa Yorùbá nation. Mi ò sọ wípé Yorùbá nation kú o torí ọ̀rọ̀ yí ọ̀pọ̀lọpọ̀ yín, ṣùgbọ́n lórí ọ̀rọ̀ Ìgbòho ẹ jẹ́ kó ní freedom ẹ̀. Ẹ jẹ́ kó ṣe kí ni? Ẹ jẹ́ kó ní freedom ẹ̀. Mo bẹ̀ wá mo rọ̀ wá. Bàbá Ládọjà ni wọ́n sọ wípé kí Chief Igboho kó máa bọ̀ nílé. Tó bá dẹ̀ ti délé tí Chief Igboho bá délé, ọ̀dọ̀ bàbá ni wọ́n kọ́kọ́ ń lọ. Bẹ́ẹ̀ ni. So tó bá ti wá délé, every other things a jọ máa rí. Lẹ́ẹ̀kan sí, a kú oríire. Bámi òòṣà, ẹ kú oríire. Ewu iná kì í pàwòdì, àwòdì ẹ kú ewu. Wọlé kanlẹ̀, ilé bàbá ọmọ kì í bọmọ lẹ́rù. Bámi Ládọjà, ẹ ní tí láíláí, ẹ ní tẹ́ o. Ẹ gbó, ẹ tọ́ lórípò bàbá yín. Ẹ ṣe ọba jẹ́ kó pẹ́pẹ́pẹ́ ìrùkẹ̀rẹ̀ á jẹ títí àdọ́kíní. Kábíyèsí o, má gbàgbé láti bá mi ṣe ètò yìí, má sì gbàgbé láti fún mi ní support, bá mi subscribe sórí YouTube channel. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti unsubscribe o ní láti padà wá, ẹ̀yin tẹ́ ẹ wà ń bẹ̀ ẹ ṣé, new people ẹ ṣé, God bless you for doing so. Thank you. Ire o.